الله abẹ́tún mọ̀lúdì sí. ذلك هو الفوز العظيم. هذا بيان للناس. àfa àjẹ́ ló wí bẹ́ẹ̀ wọ́n ní kálukú ọmọ sùn lé mọ́ ọ̀dọ̀ gọ́dọ̀ ní ká máa wá sùn. وهدى وموعظة للمتقين. ẹ fẹ́ fa àwọn ìyàwó yín ṣòfò. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون. مولانا سلطان الواعظين. وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. ọlọ́run ní jọ́ bàjẹ́. إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. يا صاحب للبيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجان. يا وارثا بالقرآن اقرأ يا لسوان. يا من بقول الأدلال يعيش بين الإنسان. يا ابنة لبنيان أنت كسيد رجامي لا سيما ساباني في النطق بال في بياني. أمجاني وإلهي وناشد للأغاني. أقصته بالقرآن أدعو حبيب الرحمن. يا ربنا يا ديان طول حياة البيان. ما في الأمان بداية شيخ تجاني. في شيخنا من شيطاني وسوكم للجمال. بشيخنا محيطين عبد القادر الجيلاني. يا ربي أيد الناني على تجاويل العياني. بوزير مرجاني في صدر المهداني. ثم صلاة الرحمن على الرسول الأدنان. موتانا بالبيان ثم أتى بالبرهان. وعلي والإخوان والصبر للإحسان. وتعالى
قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يتوبه من دونه وآمنهم بالخوف. آمين. آمين. ونبقى متى متى. آمين آمين آمين. الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين وعلى آله وأصحابه وأنصاره وأزواجه وذرياته حق قدره ومقداره العظيم. آمين. سبحان ما لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته. آمين. سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ń dá sàlátì. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. Pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Bisimilahi kul huwallahu. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Ẹ fẹ́ dí àwọn èèyàn lẹ́bi kó ń bì níbi tẹ́ ẹ wà wọn náà ẹ tún ti dí àwọn èèyàn ọ̀dà ẹ ṣe láyìn yẹn ní méjì ẹ ti gùn jù ẹ wá wà lẹ́gbẹ̀ẹ́ bí láyìn méjì náà ẹ ṣe àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn àwọn padà wà bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí tí wọ́n bá fẹ́ mọ owó tí ń ṣẹlẹ̀. wọ́n ẹ̀yin ẹ bọ́ sí àyìn ẹ já kú lọ. ẹ dúró báwọn ẹ sá dùn láyìn méjì ntì ẹ tó bá láyìn méjì ó ti gùn jù báwọn sẹ́ẹ̀ àwọn tẹ́ bá wá díhùn wọ́n fúnra wọn wábi tí wọ́n ti rí náà nítorí àkókò ìkí ọlọ́run wọlé ọlọ́run oore ajẹ́njẹ́ tán rẹ̀ kọ́mọ bá nàbí wa Muhammad alayhi wa sallam. kí ló dé tí yóò ń bá nàbí wa yìí kéré alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ oore àsálàtù gbogbo àwọn ẹni ọlọ́run tí a ti ń dákọ̀ wọn látìgbà tá a ti bẹ̀rẹ̀ jókòó yìí. bàbá wa àgbà mọ́fọ́lùwà sọ iye àwọn àfáà tá a ti dákọ̀ ń bí látàárọ̀ ọ̀sẹ̀ ń tó lè mọ̀ ọlọ́run nìkan tó dá wọn lọ́mọ iye òǹkà wọn. bí wọ́n ti wá pọ̀ tó nì ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ pọ̀ jù wọ́n lọ ọlọ́run túbọ̀ bá wa kẹ́ wọn sí. àmín. bàbá àgbà ṣe wa Álímì. sheikhu. bàbá wa alájà àgbà. Allahu ta'ala anhu. bàbá wa ṣe wa Adam. Allahu ta'ala anhu. bàbá àgbà alágbàjì. Allahu ta'ala anhu. bàbá wa àgbà alágbàrígìlómà. Allahu ta'ala anhu. bàbá wa àgbà ńlẹ̀ kéwú. Allahu ta'ala anhu. bàbá wa àgbà sẹ́wù sàlátì. Allahu ta'ala anhu. títí òfìdérí bàbá wa àgbà mọ́fọ́lùwà sọ. Allahu ta'ala anhu. àwọn bàbá wa àgbà nílùú ọgọ́dọ̀ àwọn mutakadimin lọ́hùn náà àti gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo wa ìkalẹ̀ tí àkókò lè já máa dákọ̀ wọn lọ́kọ̀ọ̀kan ọlọ́run bá wa yọ́nú sí wọn sí. àmín. mo fi orúkọ gbogbo wọn yìí mo fi kí ìjókòó àwọn àlùfáà àfáà jẹ́ tuma bí dà
ẹ dákun mo fẹ́ rí yín ṣẹ́jú kan ó wù mí kí àwọn àlùfáà tí wọ́n ń bẹ ń jòkó pátá àfẹnitẹ́ ẹ̀ bá dákọ̀ fún mi. lóòótọ́ ojú ń kán wa àmọ́ ń tẹ́mi máa ń fi èsì jù nínú wa àfáà tá a jẹ́ dáyí tọ́jọ́ bá ti lọ lójú agbo ayé lè rí àwọn àfáà kí àmọ́ kò sí báyẹn ṣe lè fún tó gbogbo àwọn olówó tán bá wà ń jòkó láwàáyé kìkì tiwọn. àwa làwa sì nira wa ìwúlò tiwọn fún wa ìwúlò ojú agbo náà ni àtọjú agbo àtẹ̀yìn agbo àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ àtòru làwa fi ń wúlò fúnra wa. Ajabi ibu ti ń kéde fáwọn kan nísìnyí pé kán mọ́ sùn lé sẹ́rí báwọn nísìnyí ilé olówó wò lálẹ́ àfẹ́ lè sùn kí la fẹ́ mú mbẹ́ kí la fẹ́ gbà mbẹ́. yóò ní dẹ ajá sí wa. tó bá rí bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Khalifa wa ní Ọgọ́dọ̀ lápẹ̀ wí dáadáa. Adamallahu hayatahu. Bàbá yín dúpẹ́ fọlọ́hún o. Alhamdulillah. Ní pé gbogbo àwọn ọmọ yín láti Ọgọ́dọ̀ tí wọ́n ń bẹ ń bí láti eré afa Lukman gbogbo ọjọ́ tí wọ́n bá ránṣẹ́ pè yín wọ́n ránṣẹ́ pé kẹ́ wá dúpẹ́ fọlọ́hún lára wọn ni. ẹ sínú ẹni tí wọ́n yàn láti ìlú pé àlífà ìwọ ni ọ lọ dákọ̀ wa pọ̀ fẹ́ bẹ́ẹ̀lì wọn ló kọ gbogbo ìlú ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ bá ti wá ẹ wá dúpẹ́ fọlọ́run ni kí ọlọ́run ṣeun ọba tó yẹ pé bẹ́ẹ̀ ni ti ń rí fún yín lára àwọn ọmọ yìí tinú tí náà máa dùn pé èmi ni mo lọ sásójú ilé níbi eríire àwọn ọmọ wa ìdùnnú náà ò ní di ìbànújẹ́ lérí láéláé lérí táwọn yìí àti gbogbo àwọn tó kù ó kí yín mo sì bá yín dúpẹ́ fọlọ́run mo wá fi kíkí yín mo fi kí bàbá gbà bàbá wa gbà ńlé bàbá ń sáré Allahu hayatahu. bàbá wa Khalifa ẹ máa bẹ pẹ̀lú àánú ọlọ́run. Àmín. ọba tí ó ṣe yín ní àfáà tí àwọn ọmọ kéwú rẹ̀ ọmọ dìnáì pé agbo yẹn ò ní tóbi níta sì fẹ́ ṣe ọ̀pọ̀ kò ní ìdíkẹ́ wá bá lífà àmọ́ wá jíṣẹ́ fún yín wọ́n ti mọ̀ pá lífà ọ̀dàgbòrú nù ọba tí ò ṣe yín bẹ́ẹ̀ nígbà tí orin bá wà ń bí tẹ wá ní nǹkan mi ní ntí wàá sí rí ibà ní èmi mo ní èmi náà ní sàdúrà bẹ̀rẹ̀ ọmọ tí ó ké Kùránì èmi mo mú wá ọmọ tí ó ṣe mọ́díwù èmi mo mú wá ọmọ tí ó ṣe síkìrì èmi mo mú wá wọ́n tún wá fẹ́ ṣe tàríf bàbá àlífà tún wá dìde yóò tún wá gba máìkì lọ́wọ́ ọ̀rọ̀ ìdù tẹ̀wọ̀n pé ọdún kan tí ó ṣe mọ náà nì tó bá dé ọdún mi wọn ò níjọ́ ọmọdé tì ọba tí ó ṣe yín bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú o. Àmín. wọ́n láwọn àgbàlagbà tí wọ́n ṣiṣẹ́ náà kalẹ̀ òkè afa wa ọlárìwájú baba ń sáré ẹ̀yin náà lẹ́ni tètè dé lónìí náà bẹ́ẹ̀ ti ní tètè dé jò ní. ó di méjì o á padà gẹ́ẹ̀tì yín padà o. ẹ ti ní bẹ́ẹ̀ bá ti pè mí kí n sì máa bọ̀ bó ti yá náà nu ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú òkè bàbá wa sí rì àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run tí ń bẹ lára yín ọba mi ò ní ká nígbà kan. Àmín. eléyìí ò ní jẹ́ àṣemọ́fẹ́yìn náà. Àmín. alibarika ní o tún pọ̀ sí. naam wọn á bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí kí n gbé láti lé Sheikh wa Idris. Allahu hayatahu. ó fi bàbá wa gbàgbọ́mọ̀ kí yín àfa mi tán wà lẹ́gbẹ̀ẹ́ Sheikh Idris. bàbá wa nífa àgbà ẹ̀dá kan ẹ̀ ṣe ṣéwù. Sheikhu.
ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí Sheikhu. ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí Sheikhu. bàbá wa Dáúdù Fágbà àwọn ò ní máa padà sí ibú. Àmín. 2015 àbí 16 alọ umura àwọn bàbá tí wàá wà níbi tí wọ́n ti ń sàṣàfà àwọn tí ń sàṣàfà lọ́wọ́ àwa kan jọyìn wọn ni ntí bàbá ṣe tọ́ bà mí lẹ́rù ni pé níbi tá a ti ń sàṣàfà wọ́n tún wá kúlẹ̀ kálukú wa ń wò pé kí ló ṣẹlẹ̀ torí pé wọ́n fẹ́ kí mi níbi tá a ti ń sàṣàfà ẹ̀rù bà èmi náà bàbá ò ní mà padà sí ibú láéláé ọ̀rọ̀ wọn ò sì ní jásí ìbànújẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ àrídùnnú fún wọn ẹ̀ ní dàrí ìbànújẹ́ Àmín. ẹ bá ń ṣe ṣẹ́hù lẹ́ẹ̀mẹ́ta. Sheikhu. 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 ورفعناه مكانا عليا والله يعصمك من الناس لا تخاف دركا ولا ولا تخشى ولا حول ولا ولا قوة قوة إلا بالله العلي العظيم. mo kí bàbá wa gbà bàbá wa ní Ọ̀tà bàbá wa Akínsọlá ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run ọ̀nà náà ò ní tì ọlá àwọn àgbàlagbà tẹ̀ ń ṣe ìdímọ̀ wọn lẹ̀ yìí mo kí bàbá wa múra Sheikh wa Abdulaziz àwọn ọmọ lalibarika mo kí afa wa Alhaji wa Muhammadu Sọlẹ tó ẹ ní màpadà sí ibú Àmín. afa fẹ́ràn mi gan àti Elésì wọ́n fẹ́ràn mi gan ìfẹ́ yẹn pọ̀ kò sí tí wọn ò lè ná nítorí mi Ọlọ́run lẹ ń fẹ́ràn lára wa gbogbo ntọ́ba mi ṣe ti ń jẹ́ dùnú fẹ́yìn náà kò ní dìbànújẹ́ Àmín. ọlọ́ àwọn ẹni Ọlọ́run Àmín. ẹ bá ń kí afẹ́ Elésì náà ẹni mo kí wọn afa wa kíkí mo kí yín o ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run bàbá wa Imam Alábẹ Ọlọ́run oníjọ́ tán bẹ́ẹ̀ kò ní bàjẹ́ mo fi àwọn ẹni Ọlọ́run kí yín afa wa Muhammad Jami SOJ ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run Waladu Saraf mo kì í yẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run afa wa Alqasimi Ọ̀sọ́ àti gbogbo àwọn tí ẹjọ́ wà àtàwọn afa aládùúgbò ń bí àtàwọn tí wọ́n wá pẹ̀lú Alqasimi Ọ̀sọ́ Alqasimi Ọ̀sọ́ máa ṣe bó ti ń ṣe wù náà ìrètí ń bẹ ń bẹ ọba mi ti ń fún ọ èmi máa ń wí púpọ̀ ajé tó máa bí gbogbo àfọ àwọn jálàbí tó bá láhùn àṣẹ ọ̀padà kúrò láhùn rẹ̀ ẹ fi èsì tó bá lóhùn gbọ́n ó jáde fún jálàbí o ìsọ̀ àfọ̀hún wà sí ìsọ̀ àfọ̀ àkọ́mọ ń kéwú àmọ́ tẹ́rẹ̀ àfọ̀hún jálàbí ni mo sọ̀rọ̀ sí tó o bá ti lè láhùn mọ́ jálàbí àṣẹ ó kúrò lẹ́nu rẹ̀ tẹ́ ẹ bá mọ̀ lónìí gbogbo ẹ̀yin àfọ̀hún jálàbí owó tẹ́ ẹ máa ná fáwọn afá ọ̀rẹ́ tẹ́ ẹ máa ta àwọn ẹ fi ń dá àṣẹ padà òun ní tẹ̀ ń wí fi ń sẹ́ tèèyàn mélòó lẹ ráyè àtẹ̀ntẹ̀ dákọ̀ àtẹ̀ntẹ̀ dákọ̀ tẹ́ ẹ bá ti sọ pé yóò rí bẹ́ẹ̀ owó orí rí bẹ́ẹ̀ ń wulẹ̀ iná ná kẹsì pé ẹ yàpà tábọ̀ ń jára bí wọ́n ti wá lóhùn òní yàpà nígbà òun ọ̀la òun ni ẹ fi èsì tó bá padà yá yọ̀ mọ̀ sọ pé kó rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ torí pé kò sanwó ọpẹ́ tà nánu alikọ yóò máa ná owó yẹn bí ìgbà tí o ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àfa wa fúkú bẹ́ẹ̀ ni arìbídẹ́sì yìí bọ̀ àyà wojú òní ni ọlọ́run oníjọ́ bàjẹ́ o ẹ kọjú sọ́hùn ọlọ́run oníjọ́ burú o alikọ ó ti dá báyìí kò ní bàjẹ́ mọ́ Àmín. ó ti ga kò ní wálẹ̀ ní ti ń dẹ̀rín kò ní dẹkun láyéláyé àfa wa Muhammad Jami ẹ máa bẹ nínú àánú ọlọ́run àríbídẹ́sí mo fi bàbá wa sẹ́wù sàṣàlì kìyìn ẹ kú náwó gbogbo gbà ọlọ́run ò ní gbà á Àmín. yóò máa pọ̀ sí ni yóò máa pọ̀ sí ni yóò máa pọ̀ sí ni. naam bàbá wa ní Darul Kitab wa Sunna mo fi bàbá wa Malami Bandoma mo fi wọn kìyìn gbogbo ntí ń jẹ́ tí ó gbọ́ Bandoma tí ó wẹ̀yìn ẹ ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta. Sheikhu. 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 afakumullah lẹ́ẹ̀kan sí afakumullah
lẹ́ẹ̀kan sí afa afakumullah. ọlọ́run ó jẹ́ bàbá ó dé dáadáa àmín. ó sì bá wa pẹ̀lú dùnú afa Muhammad Bashir Al-Fulani mo bàbá ìmáàmù àgbà kìyìn afa wa báyé mo fi ṣe wàhálì mi kìyìn àlefa òkè òyì mo fi bàbá wa mufti lẹ́yìnmá mo fi wọ́n kìyìn ẹ máa bẹ pẹ̀lú yọnu ọlọ́run mọ́lẹ́mí kàmá mínísítà fáwọn afúnkú mọ̀kádàm mo fi àwọn àgbàlagbà nílẹ̀ afúnkú mo fi wọ́n kìyìn mo fi ààyè yín nílé salati mo fi kìyìn àfáwọn amọ̀lẹ́kẹ́ Sheikh Mas'ud mo fi alájà àgbà kìyìn àfáwọn Bondo mo kìyìn mo fi bàbá tàná kìyìn bàbá ń kọ̀rọ̀ mo kìyìn mísánà mo kìyìn òfin mo kìyìn gbogbo tí ń jẹjẹ mọ́ Miftahu Shahada mo kìyìn lápapọ̀ mo wá kí àfáwa Ibrahim Magaji tí wọ́n ṣe tẹ̀ríb àfa fẹ́ràn mọ̀gán fẹ́ràn kéwú wọ́n máa wá ń fẹ́ràn gbogbo àwọn tí wọ́n bá ń lo kéwú àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀ kì í tán lérí wọn ìmọ̀ ò ní tán lérí yín àmín. yóò tún máa lọ bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ yóò wá jẹ́ máa lálùbáríkà àmín. wọlé àwọn tó ṣe bẹ́ẹ̀ fún wọlé àpọ́nlé àwọn àgbàlagbà tẹ́ pọ́n wálé ń bì la hawla wala quwwata illa billah mo padà sọ́dọ̀ àwọn ìyá wa lóbìnrin gbogbo àwọn ìyàwó àfàwà Lukman Ọgọ́dọ̀ àwọn mélòó àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn dà ẹ dìde kárí yín bí tẹ́ bá wà sẹ́yàlẹ́ ló ti dìde ń ó ti dá ẹ bá ń sọ pé Allahu Akbar. Allahu akbar. ẹ̀wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ẹ̀wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ẹ jókòó mo kí yín púpọ̀ ìyáálé ẹ jíṣẹ́ fáwọn yòókù pé tí mo wí nì gbogbo àwọn ọmọ tẹ ẹ bá bí ọba mi ò ní pa wọn láyà àmín. ẹ bá wọn sàmí dáadáa àmín. ẹ pa àfàwọn Ọgọ́dọ̀ ẹ pa láyà ẹ nílá ẹ dààmú rẹ gbogbo obìnrin tí máa sọ fọ́kọ rẹ̀ pé sọ fẹ́mi ìlémi náà ọkàn rẹ̀ ò sì ní balẹ̀ ẹ sọ fún un pé ọkàn ọmọ rẹ̀ ò ní balẹ̀ gbangba ni ti ń sọ yìí kìí ṣe pé ọ̀rọ̀ ni gbogbo obìnrin tí wọ́n fẹ́ èèyàn lé tọ́wọ́ dúró pé ọkàn wọn ò ní balẹ̀ kó wọn ò ní la ń dájọ́ fọmọ rẹ̀ ni bí àwọn afáà bá fẹ́ méjì tá a fẹ́ mẹ́ta tá a fẹ́ mẹ́rin ebi tọ́lọ̀ ń wíwùn á jẹ̀bi obìnrin tó bá yẹ ọmọ pa jẹ̀bi àwọn ìyáláyé ẹ̀yìn obìnrin wọ́n ti fi ìyà jẹ àwọn baba ńlá àwọn ọkùnrin jóni ọlọ́run wá dá ẹ̀san padà tilkal ayyamu. àwa fẹ́ gbẹ̀san aburú tó bẹ́ẹ̀ pa fẹ́ gbẹ̀san aburú ni bẹ́ẹ̀ ti kọ̀ tóun àwa náà mọ̀ lálàsẹ̀ yìí ní àlàfẹ́ yín yóò wá di tìjú àmọ́ àwa pìtì àwa pìtì kọ̀ǹdíṣàn yín nígbà tẹ́ ẹ ṣe fáwọn baba ńlá wa ń jọ sí tẹ́ fi wọ́n sakọ àwọn ò ní fi yín sakọ àmọ́ gbà yín mọ́ra àwa fi ń dúpẹ́ fọlọ́run gbogbo omi tó bá wà rọ́jú ẹ̀yin yà wà Miftahu Shahada ẹ̀ lásẹ̀ ń. náà wọ́n ti ń wí kẹ́ tó wí. ẹ̀ lásẹ̀ ń gbogbo àwọn ọmọ yín ni wọ́n lálùbáríkà àmín. wọ́n sì jẹ́ èèyàn àmín. ẹ̀yin àwọn afa gbọ́dọ̀ ẹ̀ ní dààmú o àmín. ẹ̀ ní dààmú o ẹ̀ ní dààmú o àwọn ọmọ yóò jẹ́ èèyàn wọ́n yanjú ẹ dákun ẹ bá ń ṣe àmì fún wọn lẹ́ẹ̀mẹ́ta. àmín. 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 ẹ jókòó. naam ìyá wa gbà ọ̀dọ̀ bàbá wa ìmáàmù àgbà nímọ̀lẹ́. Sheikhu. ẹsẹ̀ sẹ́wù náà kò nípa gan. Sheikhu. ẹsẹ̀ kan sí. Sheikhu. Wallahu ya'zimuka minan nas. ẹ̀rí bẹ́ẹ̀ ti náwó látàárọ̀ ẹ̀ náwó bàbá ẹ̀ náwó ìyá ẹ̀ náwó àwọn afá kò sẹ́kàtà ẹ̀ ná ọjà tá ẹ fi ń rà ọba mi ó ta fún yín. àmín. ètò ti ta fún yín kò nílò wọn ò ta mọ́. àmín. àwọn ọmọ náà lálùbáríkà wọn ó sì jẹ́ yàn. àmín. àwọn bàbá tí ń bẹ wájú ọlọ́run bá yọ́nú sí wọn. àmín. ó kí yín ó kí ìyàwó àfáàwá Bondo bí ìyá náà ti ń náwó látẹ̀ẹ̀kan náà nù àwọn ọmọ tí yín náà gbogbo wọn ni wọn lálùbáríkà. àmín. ajiya wa
ẹ bá ń kó kọ àfa wa àṣìṣe àfa. ìwọ lọ ń kó kọ wọn àfa ajé òyìn tó lè jòkó alájà wa ìdáyà ọmọ rere ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run mo darí sí ajá Basira àti ajá akínní Zainab àti ajá akínní Mansura ó kí yín púpọ̀ àwọn ìyá wa ń bí náà ó kí ẹ̀yin náà ìlàkùn ó wá kí gbogbo jama mùsùlùmí pé salamu alaykum wa rahmatuhu wa barakatuhu. wa rahmatulahi wa barakatuhu. ajá bíbù ẹni ìṣẹ́jú mẹ́wàá náà ni mo fẹ́ lò kún èyí tí mo ti fi kí. ẹni ìṣẹ́jú mẹ́wàá náà lálò kó yìí tá a ti lò. àfàwọ̀ ọgọ́dọ̀ dà. àfàwọ̀ ọgọ́dọ̀. mo kí yín púpọ̀. Muftahu Sahada ni ẹgbẹ́ tí ń ṣe nǹkan lónìí. àmọ́ ẹ̀yin ni ẹgbẹ́ ọ̀hún. ẹ̀yin ni ìjánu ẹgbẹ́ ọ̀hún. bí ẹgbẹ́ bá wà tí ó bá rí ẹni refise lérí ẹgbẹ́ ọ̀hún kú yà. àmọ́jọ́ tí ẹgbẹ́ rẹ tó bá rí ẹni rẹ tì síwájú pé ẹni tá a lọ́mọ́ nì ó ti sọ sídìí o ẹ̀yin Muftahu Sahada eríire yín ẹ̀rí àfáàrẹ tẹ̀lé ẹrẹ́ni rẹ tẹ̀lé ẹni tí ó pe àwọn èèyàn táwọn èèyàn jẹ lẹ́ẹ̀kan náà nípa àwárí nípa ọ̀rọ̀ rẹ nípa àárín rẹ nípa àníyàn rẹ òun ni àfáàwọ̀ Lukmanu ọgọ́dọ̀ ẹ̀yin náà ẹ wọ̀ tún ẹ wò sí ẹ wo wájú ẹ wò ẹ̀yìn ní during the week tí èsè weekend ọjọ́ tó jọjọ́ ọ̀sẹ̀ gbogbo àwọn tí wọ́n jòkó tì í yìí àwọn ọkàn lú ni bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yọ kan wọn ṣoṣo bá wà níbì kan ibẹ̀ ọmọ kó òun gbàlejò ẹ wá wo àdúrà àwọn tí ẹ kó tira ìwà rẹ̀ yín ló jẹ́ rí bẹ́ẹ̀ ṣe ìwà rẹ̀ náà Ọlọ́run oníjó dínkù yóò tún máa pọ̀ sí ni ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá yín dá lẹ́yìn tí wọ́n bí yín nílé rẹ̀ tán Ọlọ́run wá ṣàánú yín ẹ rí àwọn àfáàrẹ kéwú lọ́dọ̀ wọn ó ní anasu ajinasu. الناس أجناس بل في كسره نجس وخطر لنفسك من سلك ولا دنس وتوبى لنيل الأجر مرتبة في جنة فالتا الخيرات كتبزون سيجزيك من أشرار فعلك في نار جهنم مأواك وملتمس الناس أجناس. àfàwọ̀ ọgọ́dọ̀ nígbà yín dúpẹ́ fọlọ́hún ni o àfà pọ̀ láyé. An-nasu ajinasu. àmọ́ kì í ṣe gbogbo àfà ló ṣe wíńtà pàfà mi ni. An-nasu ajinasu. àwọn akọni ń kéwú pọ̀ láyé pàfà mi bá kọ́ ń kéwú ntí ọmọ dùn mọ́ ni kọ́ mọ́ dáa fún ọ tọ́ba dáa fún ọ pẹ́rẹ́ ó délé rí ibú ọmọ lọ́dọ̀ rẹ̀. An-nasu ajinasu. Bal fi kasri najasun. àwọn èèyàn fẹ́ ṣe sáwí lónìí wọn ò rí ṣéwù tí wọ́n gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ mọ́ kálukú ń sá torí pé ọ̀pọ̀lọpọ̀ ṣéwù lónìí tí wọ́n bá fọ́ ọmọ lọ́wọ́ tán tó bá ti di pọ́ bẹ̀rẹ̀ sí máa dá fọ́mọ yẹn ó tún ti dọ̀tá wọn kí ló dé tẹ́ fẹ́ fọ́mọ lọ́wọ́ tẹ́ tún fẹ́ jogún ilé rẹ̀ mọ́lẹ̀ tí kíkí ni ọba lè ṣe.
الناس أجناس بل في كسر نجس وخطر لنفسك من سلك ولا دنس. àbáwọ̀ ọgọ́dọ̀ ẹ̀rí ẹ̀sà àwọn àfàṣà ẹ̀láfààrẹ bí kì í bá ṣàfààrẹ bí àbá mi bá jókòó níbi òde ọmọ rẹ̀ tó bá ti rí i pé wọ́n ń náwó fáfá kan jù arọ́ ọmọ kan ni a ní wọn mọ̀gbà tá a sì ń sí tá a ń jìyà kínní yìí ìyá kìlọ̀ jẹ ọmọ tó kọ́ńkéwú tó mọ̀ ọ́ ló lè fi sakọ èyí tó ya wèrè tó lè pé lọ́mọ kéwù rẹ̀. An-nasu ajnasu. èyí tó lówó tó sà tó jẹ tó já sówó ló lè fi sakọ àwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n yọ lò sí bó dì náà yìí wọn kọ́ mọ̀ wọ́n rí. بل في كسر نجس وخطر لنفسك من سلك ولا دنس. sì léwọ̀ sàfàyàn ẹlòmíín náà gbérawọ̀ rẹ̀ wáyé lára àfa ló ti sọ́ọ̀tì bàbá ń sáré ìran afárá márùn-ún lọmọnìyàn ó ré kọjá ń bẹ̀ tẹ́rì rẹ̀ ó fi pé bí márùn-ún ọba pé sára ọmọnìyàn yóò ní ṣòro. àkọ́kọ́ kí ọmọnìyàn rí ìyá rẹ̀ bí kó o lè lérí ní gbangba àti nínú ilé pé àwọn ọmọ ọba kan rẹ tọrọ ọ̀hún ò tó kó o lè fọwọ́ sọ̀yà pọ́wọ́ ìyá rẹ kọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ wàá pàṣẹ láyé. ẹlẹ́ẹ̀kejì kó o rí bàbá rẹ bí ọ ọkàn rẹ ó balẹ̀ pé gbogbo ilé tí wọ́n kọ́ tì tí wọn ò rí parí nínú ilé yín kì í ṣe àbá rẹ lórí nǹkan mọ́ ọkàn rẹ ó balẹ̀ pé gbogbo àwọn táburú bá nu ilé ó wà lájìbí òsín ń bẹ̀ tírú bàbá bẹ́ẹ̀ bá bí ọ tó bá wàhálà láyé ó padà sọ sídìí ó di mélòó jàmá ẹlẹ́ẹ̀kẹta ẹni ọba mi bá ṣàánú pẹ̀lú ìyàwó rẹ̀ tí èsè ìyàwó alára gbígbóná tí ọmọ yọjú bí òun kọ́kọ́rọ́ pé wọ́n ti ń pẹ́ jù kí n tiẹ̀ pẹ̀lú wọ́n ń pẹ́ jù tí ò ní sí ìyàwó tí ọmọ tẹ fóònù ó ti wí mi wáàsí kan ó ní gbogbo obìnrin tó bá fẹ́ tètè kú tó wù ọ́ kó tètè kú ó nídìí kó gbé nǹkan jẹ wọ́n sì wá bẹ̀rẹ̀ kú tọkọ rẹ bá ti sùn mo lè chaati fáwọn tó pè é láàárọ̀ àtàwọn tó sẹ́ndì mẹ́sẹ̀gì ikú rẹ̀ ọ̀yà. o lè ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kí màláíkà kú tó wá bọ̀. An-nasu ajnasu bal fi kasri najasun wa khatari linafsika min siliki wala danasin. ẹlẹ́kẹ̀ta nù kéèyàn níyàwó rẹ̀ àbáwọ̀ gọ́dọ̀ ara ọ̀nà tọ́lọ̀ ń gbà sànù rẹ̀ ni o ìyàwó tí ó máa lànà fọ́kọ ẹ̀ ìyàwó tí ó rí pọ́nà ń sí fọ́kọ ọ̀hún tínú rẹ̀ ó máa dùn kí ni sẹ́yìn obìnrin tẹ̀ ṣe pẹ̀lẹ́ ọkọ rẹ̀ fẹ́ nìkan ọlọ́wọ́ afọ́ntọ̀ ń ṣe sábàbí àkókò ìgbà tó fẹ́ lọ́nà wa ńlá ìwọ́n tó wá ń sáré kí pé kọ́nà òdì kí wọ́n bá lẹ́sẹ̀ rẹ̀ ọ̀dà ẹsẹ̀ títí ọ̀dà ọ̀rẹ́dì ẹnìkan wá dé ọba mi fi ṣe sábàbí kó tún ẹsẹ̀ tiẹ̀ ṣe o tún fẹ́ bẹ́sẹ̀ tiẹ̀ jẹ́ kí lọ́ọ́ fẹ́ gbà ń bẹ̀. ọ̀fẹ́ kí wọ́n máa fún un ní glory lákòókò rẹ̀ làánú yìí ń pọ̀ sí i ṣé bá àánú yìí náà ní kàwọ́ náà. àmọ́ àwọn obìnrin rẹ̀ inú wọn máa dùn séríire ọkọ wọn fẹ́ mọ àkókò ta lọ́jẹ́ kò sí ní tọ́kàn wọn pé àkókò ta ni wọ́n ń kọ́lé kọ̀ọ̀kan wọn sọ́kọ wá sàn kọ́lé àkókò ta ni wọ́n ra mọ́tò kọ̀ọ̀kan wọn sọ́kọ wá sàn gun mọ́tò tó dáa àkókò wo ni iye ọkọ àkókò ta ni iye ọkọ wa wọn ò fẹ́ mọ̀ ọ́ inú wọn sàn máa dùn wọ́n máa wá fowó lẹ̀ pé kọ́mọ bàjẹ́ bẹ́ẹ̀ bá bá irú obìnrin bẹ́ẹ̀ pàdé eríire rẹ̀ ọ̀yà wọn náà máa wò ó kó ti yẹ kó ti dáa fún ọ gbogbo sẹ́ tí wọ́n ń wò fún ọ ó sì yàwó fẹ́ ni o ní ọkọ àmọ́ tètè wọlé rire títí ojú tiẹ̀ lọ kẹlẹ́ rire kan tẹ́ kó wọ́n supasídìí gbogbo ẹ̀
ó di mélòó jàmá. mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn wá kéwú lọ́dọ̀ àfáàrẹ tọ́lọ̀ bá ti sànú rẹ pẹ̀pẹ́ ọ̀dọ̀ àfáà aláníyàn rẹ ló ti kéwú ọ̀dọ̀ ọ̀gá aláníyàn rẹ ló ti kọ́sẹ́ ọ́ balance ó tètè débi ire ayọ̀ rẹ. àmọ́ tó bá pọ́dọ̀ àfọ́ onínú dúdú títí ń wò pé kí ló dé tínàjò yìí ń yá ọ ọjọ́ tó ń wà ní dédé báyìí ohun ètí rí kankan gbèsè fẹ́ẹ́ fìgbà tí yín wé tàwọn ọmọ sí ni. bá a ti kéré mọ̀ yìí àwọn ọmọ tá a ranjú báyìí tá a lọ bí ìyàwó ìyá wọn tá a tún ṣe wá sí ìbẹ̀ tí wọ́n ti dà fà tí wọ́n ti ń rí owó táwa yìí gan ọ̀fọ́ kàn owó tírú wa yóò gbọ́ rí wọ́n ti ń rí àwọn tá a jòkó ń bi tẹ́ pàwọ́ aláṣẹ wá sí ìyàwó ìyá wọn sọ́wọ́ afa kéèyàn bínú sọ́fà kéèyàn bínú àfa àbú ní bínú rú ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe àfàyàn tọ́ba tẹ̀ múra wo eré wáyé yóò ṣe àmọ́ yóò pẹ́ àfàwọ̀ ọgọ́dọ̀ ọba mi ò ní ẹ̀sà àwọn àfàyàn níbi rí báyìí o tí wọ́n jòkó tí wọ́n wá ń wo eré tínú wọn ń dùn ó kù mélòó. ó di mẹ́rin ó kù kan. ó kù kan ìtọ́ wa le jù tó sì kẹrin tó sì karùn-ún òun ni pé kí wọ́n bí ọ nílé tí wọ́n ti máa ṣe ríire rí kí wọ́n bí ọ nílé tí wọ́n ti ṣe ríire ẹni wọ́n bá bí nílé tí wọ́n ti ṣe ríire yọ dààmú kó tó jẹyàn torí pé ríire kínkínní tó fẹ́ ṣe ní ọjọ́ wọn lójú òun ni wọ́n wà bí sísì kódà wọ́n tún máa ṣe mítìnì lérí ẹ̀ kódà wọ́n lè torí ẹ̀ pé ọlọ́mọ àlè. tó ló fi yẹ kéèyàn ṣọ́ra ó dáa kéèyàn ṣe rire àmọ́ má sáré kọjá àkọ́kọ́ eléríire àkọ́kọ́ eléríire wá jìyà fáwọn kan ni o. ọ̀fẹ́ báwọn kan fẹ́ rí rọ́ ègún ni. yìí tí mo wí òye yín ẹ wọlé bàbá sáré kò sírú eríire kan tẹ́nìkan fẹ́ ṣe lára kéwú wọ́n dùnnú sí i ni kì í ṣe pé yọ kà wọ́n láyà torí pé àwọn kan ti àwọn bàbá tí wọ́n bí wọ́n ti fi rírọ́ ègún wọn ò ní ṣe ríire lára kéwú wọn ò ní kéwú gun mọ́tò àwọn bàbá yẹn ti fi rírọ́ ègún ẹ̀ dànù ò ní kéwú kọ́lé wọ́n ti rọ́ ègún ẹ̀ dànù ò ní kéwú jẹ́yàn wọ́n ti rọ́ ègún ẹ̀ dànù tẹ́nìkan kan ọba ti rọ́ ègún rẹ̀ dànù lẹ́yìn àti pé ọlọ́fẹ́ rọ fáwọn tí ń bọ̀ ìṣòro ńlá ni wàá padà sọ sídìí àmọ́ yóò lágbá díẹ̀ wọn náà ta nìyẹn dà àmọ́ tani kan bá ti kọ́kọ́ gba fọ́ọ̀sì nínú ẹ̀ ó ń tọ̀ ọ̀hún lọ́ba gbogbo ife rírọ̀ afáwọ̀ ọgọ́dọ̀ nítorí orí báyìí ni pé ilé tí wọ́n ti bí yín àwọn eléríire kan ti wà ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ sí eléríire ilé tí wọ́n ti bí ọ kó ṣe pé wọ́n là kọ́kọ́ ẹni tí ọkọ sí ilé ńlẹ̀ yín ẹnì kan ò sì rí tó bá rọra búlọ́ọ̀kù tó yọ wọn ó fẹ́ kó ta ni o. ọba tó ṣàánú yín pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí torí pé ẹ̀rí ẹ̀ sáré sà. An-nasu ajnasu bal fi kasri najasun wa khatari linafsika min siliki wala danasin. dákun torí ọlọ́run ṣẹ̀ṣà fà ṣẹ̀ṣà ìyàwó ṣẹ̀ṣà olùbárìn kọ́ba mi ó lè ṣẹ̀ṣà eré fún ọ. níbi ọwọ́ bíbalẹ̀ lomi ti ṣàgbákò àǹtẹ̀gùn ti tẹ̀lé lọ́n bá bawọ́ ó tún dì mọ́ ó tún lé àyà rẹ̀ máyà rẹ̀ ẹ̀ńtàfà rẹ̀ ti ṣépè fún. bẹ́ẹ̀ ti rí mi yìí àfàjẹ́ tí mo bí mo ní àjẹ́ àká tó burú gan ẹ̀ má dé àwọn tí wọ́n bá ti mọ̀ ìyàn pé àfa rẹ̀ ò fẹ́ràn rẹ̀ àyìn ní fẹ́ràn rẹ̀ o ní mọ̀ ìyàn lódì ẹ̀ńtọ́ bá ti mọ̀ pé òun àtàfà rẹ̀ ọ̀tá ni wọ́n ègún máa ń bẹ lára arú wọn sì lè kó ràn yẹn ẹni tó ti gbé pé àfa rẹ̀ ṣọ́ra pẹ̀lú bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹni ó gbé pé bàbá rẹ̀ ṣọ́ra pẹ̀lú bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹni ó gbé pé ìyá rẹ̀ ṣọ́ra pẹ̀lú bọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n sún má ti sọ̀rọ̀ délé ribú gbogbo ọmọ gbogbo ọ̀rẹ́ tó bá ń bá ṣe tó bá ti fura sí pé kì í pàfà rẹ̀ lé kò mọ àfa rẹ̀ sí bàbàrà mọ ìyẹra fún díẹ̀díẹ̀ o ó sún má ti tètè kó bọ̀ ó sún mọ́ àmọ́ gbogbo ọmọ tọ́mọ àwọn tó kọ́ sí rere tọ́mọ àwọn tó bí sí rere
bọ́ bá kọ́ ẹ láti rí yọ jẹ́ bọ́ bá ṣe é fún ọ yọ jẹ́ bẹ́ẹ̀ bá jọ sàá yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún ṣe Luqman ọgọ́dọ̀ òun ló jẹ́ orí báyìí ọba tó wá kọ́ yín máa ṣe dé bẹ́ẹ̀ ẹ̀ ní ṣìṣe láyéláyé àmín mo ti bá àwọn èèyàn sàmì dáadáa ni àmín tọdún nìyí kò ní jáse mọ́ láyéláyé àmín títọ̀hún ni ọ wà yọrí yẹnyẹn àmín tí nǹkan kan ò ní dí i lọ́wọ́ àmín tí nǹkan kan ò ní fà sẹ́yìn àmín táwa ṣe bá a ti fẹ́ ká ṣe àmín tí ọ̀wà rí bá a ti fẹ́ kó rí àmín táwa fẹ̀mí gúngún àtàláfíà lò àmín ẹ bá ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àmín 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 ya Allah. ẹni wá sí ti tó báwọn náà wáàsí ti tó báwọn náà torí pé gbogbo ohun tí a bá jẹ́ tó máa bí ń bá wa sọ látàárọ̀ gbogbo ntaba wa jẹ́ tuma bí al-imam tí wọ́n bá wa sọ látàárọ̀ kò sí ọ̀rọ̀ àbá jẹ́ tó máa bí téèyàn ò ní rí wá sí ń bẹ̀. kò sọ̀rọ̀ àfa jẹ́ tuma bí tẹ̀yọ̀ ní rí wáàsí ń bẹ̀. ẹ rí i pé nìkan yìí ọ wá darí lọlé sàrùmí yẹnyẹn wọ́n wá darí lọlé sàrùmí yẹnyẹn wọ́n ń ṣe wá sí bàbá àgbà ṣé ò sàrùmí fún wa wọ́n ń ṣe wáàsí bàbá àgbà ṣe sàrùmí fún wa a sì ń rí gbọ́ a sì ń rí gbọ́. èyí náà tó ìyíwò náà tó àmọ́ mo fẹ́ rán ọ létí ọ̀rọ̀ mẹ́ta kan àbí ṣé mẹ́ta ni àbí mẹ́rin. bàbá bẹ́ẹ̀ rán wa létí ọ̀rọ̀ mẹ́ta kan àbí mẹ́rin mo fẹ́ kó dì í mú. ó dì í mú kọ́mọ́jọ́ bọ́. naam. salasun itulasimun taruqa ilali uliya tahurru bin majidan. ibẹ̀ ń kí mo fẹ́ lọ wàlúhùnà ìhìfàdù jẹ̀nàhì. fàkúmùtà tí a irú mùtàmùdà. lọ́gbà mi lásìkò láyò àkàrò hamuran àbí kankan ọ̀rọ̀ ní báyìí kéé sórin nbẹ̀nbẹ̀. la yu'akhira Allahu amran illa li khairin. ó di mẹ́ni. wala yuharrimuka amran illa li khairin. wala yanzilu alayka bala'u illa li khairin. fala tahzan فرب لخير لا فرب لخير لا ياتي إلا بخير. nítorí mo fẹ́ gbogbo kálukú mú lọ lẹ́nu ó ní kíni. لا يؤخر الله أمرا إلا بخير. bẹ́ẹ̀ni rẹ̀ bá sọ fún ọ pé ọpẹ́ kò tó kọ́lé ọba mi lọ lára fún kankan fún ọ ni o. إلا لخير. kí ló dé mọ́tò kì í ti ń bẹ lọ́wọ́ mi látọdún márùn-ún ìrìn chẹ́ǹjì àwọn tí ò ṣiṣẹ́ tó mi tí ò ní tẹ̀sùbà tó mi àwọn tí ò ní ẹ̀jú tó mi àwọn tí ò jáde tó mi ẹ̀ ríru tí wọ́n ń gùn ọba mi ọ̀dọ́ dúró fábùrú o ilá li khairin. ó ní mínì lọ́dọ̀ ọlọ́run o. wala yuharrimuka amran illa li khairin. ọ̀ ń fa kòtò kéètò ni yọ padà tó ó lé ọba ó tí ì bá ní ọ padà bá ọ ń wá òórí ó tí ì rí ní ọ padà rí àìtí tí ọ lọ́wọ́ ni ó ní tọ́lọ̀ fi ṣe illa li khairin. illa li khairin. torí ìgbà tó bá rí kó lè jóore fún ọ ni. wala yanzilu alayka bala'u illa li khairin. kéésì àṣàṣì kódà kìí ṣe pè rárá o kódà kìí sọwọ́ àjẹ́ kìí sọwọ́ oṣó pẹ̀lú àwọn tó ń rí tí ó dùn mọ́ ọ tí ń jádánwò ni ọba mi kìí fi àdánwò kẹnìkan àfẹni tí ó padà rẹ́rìn. illa li khairin. ẹkún tó ń sun lónìí ni kò lè rẹ́rìn lọ́la ni o. fala illa li khairin. ìyà tí ń jẹ ọ́ lónìí ń kò lè jọrọ̀ lọ́la ni o. illa li khairin. ìdààmú rẹ ò ní ń kò lè sinmi lọ́la ni o. illa li khairin. àìsùn rẹ àìwo rẹ àìsinmi rẹ
kí ọ̀la rẹ ó lè dùn káwọn ọmọ rẹ ó lè jogún eríire lára rẹ ni o. fala tahzan. mọ́rọ̀ àròkàn. fala tahzan. mọ́ pokùnso. fala tahzan. mọ́ kó kànga. fala tahzan. mọ́ sọ pé ó kírun mọ́. fala tahzan. kí ló tó báyìí ọlọ́wọ́ fẹ́ sun gbogbo oníkàlí tó ní pé wọ́n jẹ́ mọ́ mọ́ ṣe bẹ́ẹ̀. fala tahzan. kí ló dé tó ń pe gbogbo àwọn èèyàn nírọ́. la tahzan. mọ́ pé wọ́n nírọ́ mọ́ díẹ̀ náà ló kù tí n tó ń béèrè ó fi tẹ̀ ọ́ lọ́wọ́ wala tahzan. fala tahzan. mọ́ wò pé ń bò lọ́gọ́dọ̀ dé eléyà àpọ̀ báyìí mọ́ ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tí ọmọ ṣe torí pé orí tó kó ọ̀rá ṣe yọrí ẹnìkan. fala tahzan. ó kì í sọ̀lẹ̀ bí wọ́n bá pè ọ́ lọ́lẹ̀ pera rẹ lágbára sọpá àkókò tiẹ̀ ni ètí dé. فرب الخير لا يأتي إلا بخير. ọba tó lóore ń bá wọn náà ṣàjọ ni wọ́n sá máa fi ọba rẹ̀ lẹ̀ ní pípé nǹkan mẹ́ta ni ọmọjọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ tí mẹ́tẹ̀ẹ̀ta ni ọba ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ọba mi ọ̀dọ̀ ọlọ́hun. àkọ́kọ́ má jẹ́ kí ẹ̀sìn ọba rẹ̀ tó ń sìn mọ́jọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ìpè ọba rẹ tó ń pè mọ́jọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ mọ́sọ̀ kó pè é mọ́. ẹlẹ́ẹ̀kẹta ìdùnnú sí ń tọ́ da lọ́wọ́ àwọn èèyàn mọ́jọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. subahana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala mursalin walhamdulillahi rabbil alamin.